Beautiful people, yeah. My name is Princess. This is Yoruba American comedy. It's all about counseling, advice, Yoruba culture, American culture, and broadcasting news. Yes, welcome back to my YouTube video. Yes, guys, ṣé ti múra sílẹ̀? Ẹ ti mọ nǹkan tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ lórí Uncle Jide. Bàbá ti wọlé o. Uncle Jide ti wọlé, àwọn ló máa gbà. Àwọn ni gómìnà wa ní Lagos State. Aromisa lẹ́gbẹ́lẹ́gbẹ́. Lẹ́gbẹ́lẹ́gbẹ́. Aromisa lẹ́gbẹ́lẹ́gbẹ́. Olúwo jẹ́ sọ̀rọ̀ kó sọ pé òun tún sọ bẹ́ẹ̀ mọ́ o. Ẹ̀yin tẹ́ lọ máa ń yí ìbò padà lẹ́yìn ẹ má yí ilé padà. Uncle Jide ni mo rí o. Ó ní mo rí nínú CNN News ni mo ti rí. Yes, so mo ní kí n sọ fún yín, mo dẹ̀ fẹ́ kẹ́ get ready, ẹ dìbò yẹn dáadáa o. Ẹ̀yin tẹ́ wá bá mi tẹ́lẹ̀ fẹ́ bá mi jà tẹ́ ní mò ń ṣe ìgbọ̀wọ́ fún bàbá Tinubu àti Uncle Jide, ẹ má bínú. Tọ́nà yín bá gba abẹ̀yìn náà lè gbà, ṣe mọ̀ pé géèmù ni ó yá tí Uncle Jide bá kúrò bẹ́ẹ̀ náà tún lè bọ́ síbẹ̀. Ẹ̀tí tèmi rí ni mò ń sọ fún yín yìí, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Uncle Jide is on his way to Ikeja secretariat ni níbi tí bàbá wa Jákàndé tí wọ́n ṣe sílẹ̀ governor's office. Agari onímọ̀rí Olúwa ló sọ fún mi, wọ́n dẹ̀ fi hàn mí báyìí. Wọ́n fi hàn mí báyìí tí mo rí nínú CNN News. That's right, Agari. So guys, be ready. Do not fight. Ẹ má sunlé, ẹ má dòlé ẹ̀yin Èkó. Ẹ jẹ́ má gbà fáwọn mi ò fẹ́ dárúkọ kankan mọ́ because ìyẹn tiẹ̀ ti over sí. Olúwa ti ṣí fèrèsé, ó ti fi ibi tá ń lọ hàn wá, ó ti ṣí fèrèsé ọ̀run, ó ti fi hàn wá. Then Jide ló máa jẹ́. Má bínú Uncle Jide. Mi ò ta sí pé ká pè yàn gọ́vnà yìí Uncle Jide. Jide. Congratulations. Yes, ẹ kú oríire lọ́tún lósì ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ìyá lọ́jà ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin bàbá lọ́jà ẹ ṣé mo dúpẹ́. Ẹ gbọ́ nǹkan tí mo bá yín sọ. Thank you so much. Ṣé mo pé tẹ bá ṣe bàtà bá jọ gbé Jide sókè, ọmọ yín náà débẹ̀. Ẹ̀yin lẹ bí Jide, ẹ̀yin lẹ bí wa. Gbogbo wa ẹ̀yin lẹ bí wa. Ẹ ṣé, I love you so much. Ẹ̀yin màmá mi lẹ́kọ̀ọ́ ni mo ń bá rí, ẹ̀yin bàbá mi lẹ́kọ̀ọ́, mo dúpẹ́ pé ẹ gbọ́ nǹkan tí mo sọ because tí ò bá sí yín kò sí Jide, kò sí àwa báyìí. Ẹ̀yin nìyá wa, ẹ̀yin lẹ ń pọ̀n wá, ẹ̀yin lẹ dá wa lọ́yàn. Thank you so much. Then àwọn boys, àwọn guys, come on, be ready. Ṣá lọ bá mi wá táyé sílẹ̀, lọ bá mi wá sùtẹ̀ sílẹ̀ tó máa fi ṣiṣẹ́ because iṣẹ́ gidi lọ fi Jide máa tún gbé jáde fún wa sìn tá a máa ṣe tó máa sú wa. Then ẹ má jà, mo bẹ̀rẹ̀ kò lè jà ẹni mi ò fẹ́. Ẹ jẹ́ ká lọ wọ́rọ́wọ́, ká di wọ́rọ́wọ́, ká dẹ̀ kúrò ńbẹ̀ wọ́rọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n á fún yín, wọ́n á débẹ̀ fún wọn ní ID, bóyá máa ya fọ́tò yín, then wọ́n á fún yín ní ballot paper. Ẹ wo orúkọ APC bẹ́ẹ̀, má jẹ́ ṣe pé torí orúkọ ẹgbẹ́ yẹn mi fi bẹ́ẹ̀ gẹ̀ẹ́tẹ̀. Kò sí fọ́tò Uncle Jide ńbẹ̀ bẹ́ẹ̀ tẹ́ rí APC, kò sí Sanwoolu ńbẹ̀. Then ẹ dẹ̀ mú ìka yín, index finger, ẹ fi sí yínkì. Ẹ̀yin ìyá mi bàbá mi ni mò ń bá sọ̀rọ̀. Ẹ fi sí yínkì, ẹ fi tẹ̀. Ẹ bá lè tẹ̀ ẹ fẹ́ yìí sí kẹ́ jẹ́ kó gbẹ torí kó má lọ lẹ̀pọ̀ mọ́ ti tó ti yé yín. Ẹ má lè jẹ́ lẹ̀pọ̀ máwọn tó ń fi yín pín ẹran tó máa jẹ́ pé yín tó já lọ sísàlẹ̀. So ẹ bá ti fẹ́ yìí sí kẹ́ fi sínú àpótí ìdìbò, ìyẹn bá lọ tẹ box, ẹ fi sínú ẹ kẹ́ máa retí ayọ̀ yín lórúkọ Ọlọ́run. Àwa la lọmọ wa ní Lagos State, àwa Yorùbá lá nílẹ̀ wa ní Lagos State. Ọmọ ọba ni wá, kì í ṣọmọ àlè. Àwa la máa gbà, àwa la ní state wa. Up APC, ṣé APC ni? Up APC. Bóyá UPS bó tó wá pè bí ti bàbá wa wó lọ́wọ́. So I'm so happy to tell you the good news. That's the good news. Uncle Jide. Obìnrin tó wá bá mi tó wá ń bẹ̀ mí bóyá ó dáná jọ ni iná yẹn kì í ṣe títì mi o. Ọlọ́run ló dá sílẹ̀ fún obìnrin. Má bínú, next time wàá gba títì ẹ. Mo ti mọ̀ ẹ́, ọmọ ìjọ mi ni, ẹ má wọrí. Bẹ̀tẹ̀ ọbí tó lúwa bá lòun lọ bá a gbọ́dọ̀ máa tẹ̀lé ni, òun ló ń lànà, kì í ṣàwa. Àwa kàn jẹ́
ìránṣẹ́ lásán ni ìránṣẹ́ lásán ni wá. Bàbá mi ń lo erùpẹ̀lẹ̀, ó ń lo ẹja inú omi, ó ń lo òkúta. Onítòun bá pè wá tàbá tó lóun á lo òkúta, sọ adẹ̀ ti dá lò. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run congratulations, ẹ kú iṣẹ́, ẹ kú àdúrà. Èmi náà mi ò sùn mi ò sinmi, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹun ni, aago mélòó dáǹsìn? Aago 2 ọ̀sán, oúnjẹ mi ń wà lọ́wọ́, bá dago 3 màá jẹ́, mi lè gbà yẹn lọ because ẹsẹ̀ mo tútù mú bí tá a bá jẹun, tútù bá máa mú wá ní àwọn máa gbọ̀n. Ẹ má jẹ́ kí princess yín máa gbọ̀n. All right, I just want to give you good information. Bye for now, I love you. All my fam, please, ẹ bá mi subscribe. I love you. May God bless you. May God be with you. May God guide you. Bye.